nígbà tí ẹ wá gbé tiyín lẹ̀. Ta wá láwá bá yín gbé. Mo ṣe bí wọ́n ní alára ní gbára ga. Wọ́n sì ní ohun wá ní ohun là gbé lárugẹ. Ẹlòmíì sàárè tí wọ́n gbẹ́ fún kí wọ́n tó sin ó ní nǹkan tó yẹ kán ṣe. Ó ní nǹkan tó yẹ kán ṣe sí i. Irọ́ ni o, wọn ò ní ṣe é. Wọ́n á fokùn gbé síbẹ̀. Káì. Wọ́n wá ní wọ́n lọ sìnkú. Wọ́n ń bọ̀, mọ́tò parẹ́. Àbí nígbà tí wọ́n ń gbókú lọ, mọ́tò parẹ́. Tàbí all kinds of mishaps, misfortune. Do happen simply because they did not observe the traditional protocol. Nígbà tẹ́ ẹ béèrè ojúlówó olójú kẹ́ ẹ tó gbà. Àrí ìgbọ́dọ̀ wí àmọ́ ṣe It's juju. Blood of Jesus pé kẹ́nẹ̀. Kí lẹ gbé tẹ̀ ń gbé fún kẹ́nẹ̀. Oh my, it's illiteracy. It's sheer plain illiteracy. Because although you're educated, but you're not educated in the ways of our tradition and culture. And it's disheartening. It's sad. Well, I think we all need to re-educate ourselves. Yeah. It's high time we re-educate ourselves in that aspect. Torí nígbà tí wàhálà ètò bá dé níbi tẹ́ ẹ downgrade yẹn ibẹ̀ lẹ máa lọ o. Tẹ́ ẹ máa gbé religion lẹ̀. Ẹ gbé ti sẹ́gbẹ́ kan. Ẹ máa drop it like it's hot ni. What are you saying? Ta ló ń jẹun tájá ń jòrò? Nǹkan tí ò bá yé yín nípa àṣà àti ìṣe wa ẹ béèrè. After all, a béèrè ọ̀nà kì í ṣìnà. Kì í ṣe gbogbo ẹ̀ náà ni ò dáa. Ẹ ṣe wádìí kẹ́ ẹ sì fi ìdí òtítọ́ àti òdodo bẹ̀. Kẹ́ ẹ dìímú, kẹ́ ẹ fìdí ẹ̀ múlẹ̀, kẹ́ ẹ dìímú. Kẹ́ ẹ dẹ́kun fallacies. Kẹ́ ẹ stop all this hasty generalization and conclusion about it, about our culture and tradition. Tẹ́ ẹ bá béèrè, wọ́n á sọ fún yín. Wọ́n á ṣàlàyé fún yín. Wọ́n á tàn mọ́lẹ̀ sí i. Ṣùgbọ́n rárá o. Ẹ tí ẹ ní béèrè. Torí pé ẹ ti wà already biased. Ẹ tí ẹ ní fẹ́ gbọ́. Ẹ fẹ́ mọ̀. Ẹ fẹ́ gbà. Ẹ fẹ́ ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀. I prefer to keep it at arm's length. Àti ẹ mọ̀ o. Àti ẹ mọ̀ o. Àti ẹ tẹ́tí o. Àti ẹ tẹ́tí o. Àti ẹ gbọ́ o. Àti ẹ gbọ́. Ẹbí kú náà ni. Ṣí ọ. Ikú ló pín. Ikú
Ikú is turn by turn. Ẹlòmíì àárọ̀, ẹlòmíì ọ̀sán, ẹlòmíì ìrọ̀lẹ́, ẹlòmíì alẹ́. Kò sí ni. 24 hours all season ni. Ìgbàkígbà yòówù tó bá máa dé, kì í ṣaláì má ká nǹkan mọ́yàn lọ́wọ́. Mo fẹ́ bi yín ni o, tó bá dé, iṣẹ́ wo, ìwà wo, èrò wo, ọ̀rọ̀ wo tó fẹ́ ká mọ́ yín lọ́wọ́? Ẹ jẹ́ ká máa rò ó, torí mo ṣàkíyèsí pé a kì í rò ó. Ẹ ṣí tiẹ̀ mọ́ o, torí ara ẹ̀ ni. Ẹ̀yin náà wà yíká láwùjọ wa, nínú ẹbí yín, nínú ìdílé yín. Àwọn tí wọn ò tó rárá. Ẹni tẹ́yìn wọn ṣe rí. Ẹ ṣe pàtàkì o. Ẹ jẹ́ ká máa plan ẹ o. Mo tún fẹ́ bi yín ni o. Tí ikú bá dé lénìí, kí ló máa ká mọ́ yín lọ́wọ́? Tí ikú bá dé lénìí, irrespective of where you are in the world, níbo lẹ fẹ́ sùn sí? Báwo lẹ ṣe fẹ́ kàn sí yín? Ẹ̀yẹ ìkẹyìn yín, báwo lẹ ṣe fẹ́ kàn ṣe nígbà tẹ́ bá lọ tán? Irú àwòkọ́ṣe wo ni wọ́n máa kọ́ nípasẹ̀ ìgbésí ayé yín, ṣùgbọ́n pàápàá jùlọ nípa ikú tí ẹ kú? Ọjọ́ alẹ́, níbo lẹ fẹ́ sùn sí? Ṣé ẹ ti ṣètò ẹ̀ lẹ̀? Àbí ibi tí wọ́n bá rí ẹ fẹ́ kàn sí yín sí? Àbí torí ò bá mọ bùsùn, ìbá túbẹ̀ ṣe, ibẹ̀ lẹ fẹ́ kángun sí? Ṣé ẹ ń tò ó lẹ̀? Ṣé ẹ ti ń ṣètò lẹ̀? Ṣé ẹ ti ṣètò lẹ̀? Ṣé ẹ fẹ́ ṣètò lẹ̀? Ṣé ẹ ń ṣètò lọ́wọ́lọ́wọ́? Ṣé ẹ ti ní life insurance? Ṣé ẹ máa ní life insurance? Ṣé ẹ fẹ́ ní life insurance? Ṣé ẹ ti fi measures in place fáwọn loved ones yín tẹ́ ẹ máa fi sílẹ̀? Ṣé ẹ ti put measures in place fún wọn? Àbí ẹ wà bothered? Ẹ rò ó, ẹ ṣàtúnṣe o, ẹ fèrò sí o. Ṣé ẹ̀ ń sọ̀rọ̀ lílé tí àwọn ọmọ yín? Bẹ́ẹ̀ tí ẹ̀ mú wọn lọ, ṣé ẹ̀ ń tàn kálẹ̀ sí wọn? Ṣé ẹ mọ your proper culture and tradition? Ṣé ẹ wà willing to be educated? Kẹ́ ẹ re-educate ara yín àtàwọn ọmọ yín about your cultural heritage and traditions.
ṣé ń fi proper cultural heritage and tradition káwọn ọmọ yín? Ṣé àwọn ọmọ yín ṣé wọ́n mọ ibi tí nǹkan yín wà? Àwa ará diaspora ṣé à ń ṣètò lẹ̀ ká má bàa di burden fáwọn aráalé? Ṣé ẹ̀ ń fọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun? Àbẹ́ ẹ̀ fọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun? Ṣé ẹ lájẹṣẹ́kù? Ṣé àdàbà yín ṣó ń jẹun kù fẹ́yẹlé? Ṣé ìran òró fún yín ṣé ẹ fẹ́ jẹun kù fáwòkó? Ẹ fèrò sí o. Torí ẹ̀ ni wọ́n ṣe máa ń ní a lè rò pé ó máa pẹ́ kó lọ yá, a lè rò pé ó máa yá kó lọ pẹ́. Torí kú ọ̀dọ́jọ́ àrùn òdóṣù. Àdúrà ká dàgbà, ká dògbó, ká fọwọ́ páwó, ká fìrìgì jòbì nínú ọlá àtàlàáfíà. Kọjọ́ dalẹ́ ó là ń tọrọ o. Ikú. Gbogbo wa la dágbádá kú. Gbogbo wa la jẹ gbèsè ikú. Gbogbo wa la máa kú. Ọjọ́ kan la wà láyé. Ọjọ́ kan náà la máa tẹrí gbaṣọ. Wọ́n lọ́jọ́ abákú là dèrè ìwòsàn láàyè. Ọjọ́ kú. Ọjọ́ wo lọ́jọ́ kú? Ta ló mọjọ́ kú? Ta ló mọ̀gbà tí kú máa dé? Ta ló mọjọ́ tí adẹ́dàá ṣẹ̀dá tó máa lò tó gẹ́ iléyá? Ta ló mọjọ́ tákùkọ kọ? Òtítọ́ ni. Life is a journey. Indeed, a journey. When you get to your bus stop, man, you're gonna come down. Ikú. Elédùà ló fún lágbára. Ohun méjì ló kápá ènìyàn. Adẹ́dàá ṣẹ̀dá fúnrara ẹ̀ àti kú. Ṣebí ìgbà tí ẹran kú òun la jẹ́? Ìgbà táta kú òun ló dé ìlú ọbẹ̀. Ikú. Ṣé ẹ tiẹ̀ máa ń ro ti kú? Ṣé ẹ máa ń sọ̀rọ̀ kú? Torí ó yẹ ká máa rò ó. Ó sì yẹ ká máa sọ pẹ̀lú. Ó yẹ ká máa rántí ikú ká tó ṣohunkóhun àti nínú ohun gbogbo. Ikú is normal. It's part of life. Take it or leave it. It's the last turn taken in the full circle of life. It completes life's circle. I know ikú is sensitive, highly controversial, hardly made mention or talked about. It's a big no-no, a no-go area, but
It's a talk we need to talk, and very often too. We need to talk about it often. Torí tá a bá ń sọ ọ́, tá à ń rò ó, bóyá ayé wa, ìhùwàsí wa, ìbáṣepọ̀ wa láàrin àwa àtọmọlàkejì wa, bóyá tún dáa jù báyìí lọ. Àjò bẹ̀rẹ̀ níkú, ó parí níkú. Ẹ jẹ́ ká máa rántí ọjọ́ tá a máa tẹrí gbaṣọ. Àjò láyé jẹ́ àjò tí à ń rin onírúurú ẹgbàágbèje àìmọye àjò nínú ẹ̀. Àjò tó bẹ̀rẹ̀ lájò tó parí sájò, àjò níkú. Ikú níbẹ̀rẹ̀ ayé, ikú náà lópin ẹ̀. Báwo lẹ ṣe ń rin ìrìn àjò yín? Ṣé ẹ tiẹ̀ mọ gbogbo nǹkan tó ti kú, tó sì máa kú, tó fẹ́ kú, àti èyí tó ń kú lọ́wọ́lọ́wọ́? Ikú. À ń rí ikú, à ń sunkún, à ń jí ikú, à ń jẹ ikú, à ń rí ikú lẹ́rìn-ín, à ń sun ikú lẹ́kún, à ń wọ ikú láṣọ. Bóyá lẹ tiẹ̀ mọ̀ pé tíkú bá dé, kò sí àwáwí kankan. It's non-negotiable. No appeal. Tíkú bá arrest èèyàn, kò sí bẹ́ẹ̀lì o. Ikú factually. Ojoojúmọ́ là ń kú tí a sì ń jí sáyé. Tójúmọ́ bá ti mọ́, ọjọ́ ikú tó súnmọ́ tòsí. Every day is a journey that ends in sleep. Torí ẹ̀ ni wọ́n ṣe máa ń ní kò sẹ́ni mọ̀la. Tójúmọ́ bá ti mọ́, a tún bẹ̀rẹ̀ àjò. Nínú làálàá pẹ̀lú kìràkìtà àti wàhálà, tó bá dàṣálẹ́, à á sùn, à á kú. Tójúmọ́ bá mọ́, wọ́n á tún jí wa. Tó túmọ̀ sí pé ojoojúmọ́ là ń fi kú kọ́ra. Ojoojúmọ́ là ń gbáradì fún oorun ìkẹyìn, oorun àsùnjí, oorun ikú. Ẹni tí ikú ẹ̀ bá dé, wọ́n ní kì í dé bá ní káyẹrí, gbọ̀ngbọ̀ngbọ̀n ní kan lọ́rọ̀. Ó dé bus stop nìyẹn o. Kí ni wá? Kí la jẹ́? Kí la ó padà dì? Ju erùpẹ̀. Tó, kò jù báyìí lọ. Ṣíkú, ṣáà lọ bẹ̀ oge.
A kú ètò.